àwọn àyè mẹ́ta tíyàwó ilé lè wà láti fi ṣàdúrà fún ọkọ rẹ̀ tí àdúrà òun yóò sì gbà ní tààràtà àti àwọn àyè mẹ́ta tíyàwó ilé lè wà láti wọn ìpè fún ọkọ rẹ̀ tí èpè ọ̀hún yóò sì jẹ́ ọkọ rẹ̀ ní tààràtà ni mo kó wá orí ètò lọ́jọ́ tèní. ṣùgbọ́n ẹ mọ́ ṣì mí gbọ́, àkíyèsí ni mo wá pe ẹ̀yin ìyàwó ilé sí. Mi ò wá kọ́ yín pé kí ẹ mọ wọn ìpè fún baálé yín, ẹ mọ̀ rántí pé ẹ̀yin náà bímọ. Ó yá ẹ mú tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mí tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Síwájú ohun gbogbo ẹ jẹ́ ń júbà lọ́jọ́ tèní torí wọ́n ní àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn bọ́mọdé bá júbà àgbà ó di dandan kórokò dálẹ̀. Mo júbà lọ́jọ́ tèní kí n tó wọlé o. Ìbà òǹgbòrò tó dorí kodò tí ò gbọ́dọ̀ ṣomi, ìbà ìyámọ̀pó tó dorí kodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀, àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, ìgógun lé mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà yín ìyá mi ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amálòlò aláròrò, wọ́n lẹ́yìn lórí tó kú tí ò níná, ẹ̀yin lọ́jà tó kú tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ̀, ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mojúbà lọ́jọ́ tèní. ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Bakuride tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kẹ́ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́sì tó máa bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ bá ohun ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ sórí nọ́mbà àtẹ̀wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Síwájú náà mo fẹ́ kí àwa ọkùnrin lọ mọ̀ yìí pé ìyá ẹni àtìyàwó ẹni, àwọn obìnrin méjèèjì yìí wọ́n ṣe pàtàkì sí ìrìn àjò ayé ẹni. Wọ́n lè sún ìrìn àjò ayé ẹni síwájú, bẹ́ẹ̀ tún ni wọ́n tún lè dá ìrìn àjò ayé ẹni padà sẹ́yìn. Ló ṣe yẹ kí a mọ ṣọ́ra gidigidi láti mọ bá wọn ṣe. Àìmọye ọkùnrin ní ṣe rádaràdá kiri ìlú lénìí tó sì já sí pé ara ìyá rẹ̀ àbí ìyàwó rẹ̀ ló ti kọsẹ̀. Bẹ́ẹ̀ tún ni àìmọye ọkùnrin náà ní dán bẹ́ẹ̀ ní dùn fún lọ́jọ́ tèní tó sì ṣe pé ọlá ìyá àbí ọlá ìyàwó rẹ̀ òun ní jẹ. Ẹ wá jẹ́ kí n bọ́ sórí ètò ní ràbájì gan lọ́jọ́ tèní. Ṣó ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀? Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àyè mẹ́ta tíyàwó ilé lè gbà ṣe àdúrà fún ọkọ rẹ̀ tí àdúrà òun yóò sì gbà tààràtà láì ní ìdínà kankan. Ibẹ̀ ní ti bẹ̀rẹ̀ lórí ètò lọ́jọ́ tèní. Àyè àkọ́kọ́, wọ́n ní tí obìnrin bá ń rọbí lọ́wọ́ tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, wọ́n ní gbogbo àdúrà tí bá ń ṣe fún baálé rẹ̀ lákòókò yìí tààràtà ni Ọlọ́run yóò mọ tẹ́wọ́ gbà á torí àyè àṣẹ ló wà. Àsìkò yìí gan ni Ọlọ́run ọba Elédùà sì ń tú ẹrù tó dì sí i níkùn. Ìdí rèé tí àṣẹ fi ń bẹ láhàn rẹ̀. Ṣùgbọ́n ìrora ọjọ́ ọ̀kúnlẹ̀, ìrora tí àwọn aláboyún rí ní ọjọ́ yìí kì í jẹ́ kí púpọ̀ wọn lè rántí àdúrà kan tí wọn yóò ṣe ní ọjọ́ yìí. Àdúrà gan táwa ọkọ gan yóò mọ̀ ṣe ni pé kí Ọlọ́run sáà ti sọ wọ́n láyọ̀, ká gbóhùn ìyá, ká gbóhùn ọmọ. Àyè gbígbà àdúrà kejì tíyàwó ilé lè wà láti fi ṣe àdúrà fún ọkọ rẹ̀ tí àdúrà òun yóò sì di ìtẹ́wọ́gbà ní tààràtà. Ẹ jẹ́ mẹ́nubà fún yín, mò ń bọ̀ mí tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde.
àyè gbígbà àdúrà kejì òun ni pé wọ́n ní àsìkò ìbálòpọ̀ láàrin ọkọ àti aya. wọ́n ní ó dára púpọ̀ lákòókò yìí kí ìyàwó ilé kó máa ṣe àdúrà fún ọkọ rẹ̀ lásìkò tí bá ń jẹ ìgbádùn ìfẹ́ yìí lábẹ́ ọkọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. èmi ò sì wá mọ̀ bóyá ẹ̀yin obìnrin náà máa ń rí gbádùn ń bẹ̀ o, torí tó bá dọjọ́ ọ̀rọ̀ báyìí ohun tí púpọ̀ àwọn obìnrin máa ń sọ náà ní pé ṣèbáwọ̀ ọkùnrin náà la máa ń jẹ gbádùn rẹ̀ jù gbogbo rẹ̀ lọ. wọ́n ní àkókò yìí èyí tẹ̀yin obìnrin ó fi mọ pariwo yéèyéèyé àbí tẹ́ fi mọ sunkún ìranù kan. sorry, wọ́n ti ní kí n má sọ̀rọ̀ sí àwọn obìnrin lórí ètò. àmọ́ ṣá oríṣiríṣi ríngítòn náà la máa ń gbọ́ lẹ́nu àwọn obìnrin lákòókò tí wọ́n bá ń jẹ gbádùn ìfẹ́ yìí lọ́wọ́lọ́wọ́. obìnrin mi ò tẹ̀ lámùmọ́ra rárá, àgàgà nílé kọjú sí mi ń kọjú sí ẹ̀. gbogbo ara alẹ́ ní mọ́mọ́gbà tí ọkọ rẹ̀ mọ́ bá a ní nǹkan pọ̀. ẹ̀yin bọ̀dá náà ẹlẹ́pọ̀n búlù, ẹ̀yin náà ẹ̀ sì mọ rọra kàn án. wọ́n ní èyí tí wọ́n ìyàwó lé ó fi mọ sunkún àbí tó fi mọ pariwo yìí, àdúrà ló yẹ kó mú bẹnu. àdúrà ló yẹ kó mọ ṣe fún baálé rẹ lásìkò yìí wípé àdìsá yóò dára fún ẹ, àlàbí ó jèrè, àdègún ò ní mọ̀ṣì, mi ò ní wá ẹtì. yéè ọkọ mi olówó orí mi, bó ti múnú mi dùn yìí, ọlọ́run ò ní yọ ìdùnnú kò ní gbèsè ayé rẹ̀. wọ́n ní àwọn àdúrà wọ̀nyí ló yẹ kẹ́ ẹ máa ṣe fún àwọn ọkọ yín lákòókò tẹ́ ẹ bá ń jẹ̀gbádùn ìfẹ́ yìí lọ́wọ́lọ́wọ́. ó sàn ju kẹ́ ẹ máa sunkún, ó sàn ju kẹ́ ẹ máa pariwo, torí gbogbo àdúrà tẹ́ ẹ bá ń ṣe láwọn àkókò yìí wọ́n ní tààràtà lọ́lọ́run yóò máa tẹ́wọ́ gbà á. ó di méjì, kí wá ní ààyè kẹta. ẹ̀yin ìyàwó ilé ṣe ti ń dè mọ́lẹ̀, mò ń bọ̀ mi tí ì dè. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ààyè kẹta ni pé wọ́n ní gbogbo ìgbà tí ọkọ bá ti ń mú inú ìyàwó rẹ̀ dùn nínú ilé, bóyá ó fún un lówó ọjà ni o àbí ó fún un lówó oúnjẹ, àbó jáde lọ ó ra àwọn nǹkan lóríṣiríṣi wálé fún ìyàwó yìí, inú ìyàwó yìí wá ń dùn. ìwọ ìyàwó ilé tó ń gbọ́ mi, wọ́n ní àkókò tínú rẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ yìí, gbìyànjú kó ṣàdúrà fún ọkọ rẹ̀. àdúrà tó o bá ṣe fún ọkọ rẹ̀ tààràtà lọ́lọ́run yóò máa tẹ́wọ́ gbà á. ṣùgbọ́n mélòó ìyàwó ní ń dúpẹ́ oore lọ́wọ́ ọkọ rẹ̀ lénìí débi pé yóò tó wá ṣàdúrà fún ọkọ rẹ̀. èyí tí ọkọ ṣe fún wọn gan, wọn ò tí ì dúpẹ́ rẹ̀ tán. bí ṣe ń gbà á báyìí ní gbígbóná bẹ́ẹ̀ ni ó tún mọ béèrè òmíì. ìgbà yẹn ló mọ̀ gbọ́n pé bàbá alágbájá, ṣé ẹ gbàgbé tibí náà tí mo sọ fún yín? ó sì ṣẹ̀ṣẹ̀ gbà kan tán ni o, kò tí ì dúpẹ́ rẹ̀. àfi kí ọlọ́run ṣàánú àwa ọkùnrin kó bá wa gbé bùkátà wa. ẹ wá jẹ́ ká gbọ́ àwọn àyè mẹ́ta tíyàwó ilé ò gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè fún ọkọ rẹ̀ àbí sọ̀rọ̀ òdì sí ọkọ rẹ̀. mò ń bọ̀ mi tí dé, ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. a ní àwọn àyè mẹ́ta tíyàwó ilé ò gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè fún ọkọ rẹ̀ àbí sọ̀rọ̀ òdì sí ọkọ rẹ̀. òun la fẹ́ mẹ́nu bàbá yìí. àyè àkọ́kọ́ ni pé tí inú ìyàwó rẹ̀ ò bá dùn sí ẹ, ìwọ tó jẹ́ ọkọ, tí inú ìyàwó rẹ̀ ò bá dùn sí ẹ, bóyá o ti dánú bí, bóyá o ti ṣẹ̀ ẹ́, ìyàwó rẹ̀ wá wà nínú ìbínú, ìyàwó rẹ̀ wá wà nínú ìbànújẹ́, o tún fẹ́ wá kì í mọ́lẹ̀ tipátipá wípé o fẹ́ bá a ní àjọṣepọ̀. ìyàwó rẹ̀ wá wò yín pé ọkọ lólówó orí aya, wọ́n ní a gbọ́dọ̀ kọ orun fún wọn. ìyàwó rẹ̀ wá gbà fún ẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n bó o ti ń bá a ní nǹkan pọ̀, ìyàwó rẹ̀ ń sunkún kíkorò lábẹ́ rẹ̀, ìyàwó rẹ̀ ń wọ omi ẹkún mu lábẹ́ rẹ̀, yàtọ̀ sí àwọn ẹkún tibí tá a sọ lókè lọ́hùn-ún. tó o bá fi dìde lórí ìyàwó rẹ̀, tó o wá ìyọ́nú ìyàwó rẹ̀, tí ìyàwó rẹ̀ bá fi lè fi omijé ojú rẹ̀ yìí bẹ ọlọ́run lé ẹ lórí, gàgàgàgà, bí èpè ò bá jà ọ́, alájọbí máa jà ọ́. àwa ọkùnrin á ní láti ṣọ́ra fún eléyìí. tá a bá rí pé inú ìyàwó wa ń bàjẹ́ lákòókò tí ara wa ti wà lọ́nà, ẹ jẹ́ ká wá ìyọ́nú àwọn ìyàwó wa náà kó tó di pé a rọ́ọ̀lù wọ́n. àwa obìnrin náà ẹ jẹ́ ká kún fún sùúrù, ká mọ́ torí bínú ṣe ń bí wa ká fẹ̀yìn ẹdìẹ sọ̀kò sọ́jà. ẹ jẹ́ á rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. ẹ wá jẹ́ ká gbọ́ àyè kejì tí obìnrin ò gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè fún ọkọ rẹ̀. mò ń bọ̀ mi tí ì dé.
ìrírí ayé TV àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Ayé kejì tí obìnrin ò gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè àbí sọ̀rọ̀ òdì sí ọkọ rẹ̀. Òun ni pé wọ́n ní tí obìnrin bá bínú tán, tí ìyàwó ilé bá bínú kanlẹ̀, tó wá bọ́ra rẹ̀ sí hòhò ọmọlúàbí, tó wá gbé ọkọ rẹ̀ ṣépè ní tààràtà. Wọ́n ní kò sí àní-àní, ìpè ọ̀hún máa jẹ ọkọ rẹ̀ ní tààràtà ni. Ṣùgbọ́n kan wà ń bẹ̀ o, wọ́n ní ìyàwó ilé tó wà lórí òdodo, tó wà lórí òtítọ́, tí ọkọ rẹ̀ náà sì jẹ̀bi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Irúfẹ́ ìpè ìyàwó bẹ́ẹ̀ ni ó jarúfẹ́ ọkọ báyìí. Ìwọ ìyàwó tó ti ń jàǹbá ọkọ rẹ̀ náà látẹ̀yìnwá, ṣùgbọ́n tí ọkọ rẹ̀ wá ṣe èyí tó ju tiẹ̀ lọ fún ẹ, tó bá ní o fẹ́ bọ́ra rẹ̀ sí hòhò ọmọlúàbí, kó wọn ìpè fún ọkọ rẹ̀, òun parọ́ ni o. Tí àwọn ọkùnrin bá wá ṣe àwọn ìyàwó wa, ẹ jẹ́ ká tètè mọ́ bẹ̀ wọ́n, kó má bàa já sí pé àwọn ìyàwó wa wọ́n máa wá gbé wa ṣépè. Pàápàá jùlọ ohun tá a bá lè ṣe fún àwọn ìyàwó wa, ẹ má jẹ́ a máa ṣèlérí rẹ̀ fún wọn. Èwo ni pé kí ọkùnrin máa ṣèlérí fún ìyàwó ilé rẹ̀ yín pé mi ò ní fẹ́ lòmíì mọ́ lẹ́yìn rẹ̀. Ibi títí mọ́ ń bẹ̀rẹ̀ náà rèé. Má dá májẹ̀mú tó lè ṣe fún ìyàwó rẹ̀, ìṣe ni kó mọ tẹ̀ mọ́ létí ní gbogbo ìgbà yín pé bó pẹ́ bóyá ń fẹ́ ìyàwó ilé ẹ náà ni. Ìgbà yẹn tó bá bá a lójijì, kò ní laná jù, bẹ́ẹ̀ sì ni kò ní la ìpè lọ. Torí ibi tó dé ló mà, ò mọ ibi tó ń lọ. Mọ́ ṣàdéhùn kádéhùn tó o bá lè múṣẹ fún ìyàwó ilé rẹ̀. Ẹ wá jẹ́ ká gbọ́ àyè kẹta tí obìnrin ò gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè fún ọkọ rẹ̀. Mò ń bọ̀ mi tí ì dé, ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún. ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Àyè kẹta tí obìnrin ò gbọ́dọ̀ wà kó fi ṣẹ́ ìpè fún ọkọ rẹ̀, òun ni pé tí ọkùnrin bá yan obìnrin jẹ, tó tún fi hàn yín pé mo yàn ẹ́ jẹ, toró ti mọ̀ yín pé kò sí ohun tó lè ṣe fún òun. Àgàgà ìyàwó ilé rẹ̀, ọkùnrin bẹ́ẹ̀ ti rugi oyin. Láì tí ì sọ nǹkan kan ìyàwó rẹ̀, omijé tí ń dà lójú rẹ̀ lásán, ẹlẹ́dàá rẹ̀ yóò sì mọ bínú sí ẹni. Ìyẹn ni wọ́n ń pè ní àdúrà ẹni tá a ṣàbòsí rẹ̀. Gbogbo àwa tá a mọ̀ ń ṣàbòsí, gbogbo àwa tá a mọ̀ ń yànyàn jẹ, ká máa rántí ẹlẹ́dàá ẹni tá a yàn jẹ yìí, torí ẹlẹ́dàá rẹ̀ ò ní sùn kó máa wò lásán. Gbogbo àwa ọkùnrin ká ṣọ́ra wa gidi gan. Lóòótọ́ ni pé àwọn obìnrin ò lágbára tó wà, ṣùgbọ́n àwọn obìnrin lè pa ni, bẹ́ẹ̀ ni wọ́n tún lè la ni. Ẹ̀yin obìnrin náà ẹ mọ̀ wo tiwa, ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ni kẹ́ ẹ mọ̀ wò mọ́ wa lára, kẹ́ ẹ lè pẹ́ nílé ọkọ yín, kẹ́ ẹ sì lè jẹun ọmọ yín kalẹ̀. Mo gbà á ládùúrà yín pé iṣu ọmọ ò ní jó yín lẹ́nu, ẹ bá ń ṣàmì àdúrà. ìrírí ayé TV àwa ni bàbá. Àwọn àyè mẹ́ta tẹ́ ẹ lè wà fi ṣàdúrà fáwọn ọkọ yín, àti àwọn àyè mẹ́ta tẹ́ ẹ gbọ́dọ̀ wà ṣẹ́ ìpè fún ọkọ yín àbí sọ̀rọ̀ òdì sọ́kọ yín. Òun náà láti kà fúnra wa lórí ètò yìí lọ́jọ́ tèní. Mo sì mọ̀ pé ẹ ti dè é mọ́lẹ̀, ẹ sì ti rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ níbẹ̀. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tún kù ní pupa ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé, ẹ mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. A sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí kí ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. Gbogbo ẹ̀yin ọlọ́lá, ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ètò yìí. Bóyá bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí náà ni, ẹ bá ohun ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò.
èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ìnídébà o Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún dín ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní débà yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. òsẹ̀yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ́ ó tẹnu rẹ̀ jáde.